Ìjíǹjí tí mo jí sáyé ogun ṣá ni mo gbọ́njú wá. Ọ̀tọ̀ lẹ́rù tí mo gbé wá sáyé ọmọ aráyé tún di mẹ́rù mi ó. Wọ́n tún di mẹ́rù mi ó. Wọ́n ní kí n jáwé mo já tó olúgbọ́n. Wọ́n ní kí n wégbò mo wégbò ọmọ aráyé ni mo tún mi wé já. Kò dìgbà tí n bá fẹ́ mi rẹ̀ mi ò kó tó di pé mo máa rí ilé ayé gbé. Ègbé lọ́jọ́ tá a bí mi, ègbé lọ́jọ́ tí bá mi èmi fojú kan mi ó. Níjọ́ tán fojú kan mi ó. Mo dorógun ọ̀gá. Mo forí fana. Mo forí fana. Mami. Ẹ ò fún mi lọ́kàn. Mami. Ìyá ìwà. Ìwà aládé. Mami. Ọkọ mi. Mò ń bọ̀. Mami ẹ máa bọ̀ o. Ọkọ mi mò ń bọ̀. Báwo ni iṣẹ́? Ìyá ìwà. Èwo ni gbogbo ìtòtò kalẹ̀? Mami ẹ jókòó. Èwo ni gbogbo yìí? Mami. Abiyamọ tòótọ́. Ẹyin jú mi. Abiyamọ lọ́jọ́ ogun rẹ̀. Ọkọ mi. Ẹ ti jìyà púpọ̀ lórí wa. Ẹyin jú mi. Dandan ní kẹjẹ wọn. Mami, mo ti ṣèlérí wípé owó oṣù àkọ́kọ́ tí n bá kọ́kọ́ gbà, ẹ̀yin ni màá fi tọ́jú. Ṣùgbọ́n ní báyìí o, àti àkọ́kọ́, àti ìkejì, àti ìkẹta, ẹ̀yin lẹ́ni. Nítorí ẹ̀ báyìí, ráìsì lélẹ̀. Ọbẹ̀. Ẹ jẹ́ n wá sáré lọ mú abọ́ wá fún yín. Kẹ́ lè jẹun, kẹ́ lè yó. Ọkọ mi jókòó. Ìwà. Mami. Ọkọ mi. Ẹyin jú mi. Ó ṣé mo dúpẹ́. Ọmọ àṣekẹ́ wọ náà. Àmọ́ kò tó dé. Mo ti bu gàrí sómi. Mo ti mú. Ó dẹ̀ mọ̀ pé ìyá ẹ̀ ò kì í jẹ lékè mo yó. Àmọ́ mo ṣèlérí fún ẹ kí n tó sùn. Ó di dandan màá jẹ oúnjẹ yìí. Oúnjẹ ọmọ ni. Ẹyin àti gàrí. Mo ti sọ fún yín pé kẹ́ yí máa mu gàrí gbogbo ìgbà mọ́. Èyí tó kù ní owó náà. Kẹ́ wá ṣàdúrà fún mi. Ọkọ mi. Ìwà ládé. Ìyá ìwà. Ẹyin jú mi. Ó ṣé mo dúpẹ́. Ó ṣèlérí. Ó dẹ̀ múṣẹ. Wá jẹun ọmọ. Ò ní jẹ́ nínú ìnira. Ọkọ ọba. Àdá ọba. Kò ní ṣá ẹ lẹ́sẹ̀. Tí àsìkò bá tó fún ẹ láti jẹun ọmọ, ò ní jẹ nínú ìnira, ò ní jẹ nínú sàárè. Ìyá ìwà. Oúnjẹ ọmọ ò ní korò lẹ́nu ẹ. Àmín. Ẹnu ẹ ò ní kọ oúnjẹ ọmọ. Ó dùn mí nínú. Àwọn ọmọ tiẹ̀ náà á dùn ẹ nínú. Ju bó o ṣe ṣe fún mi lọ, àwọn ọmọ ẹ á ṣe fún ẹ. Ìyá ìwà, ẹ má sunkún mọ́. Ẹ má sunkún mọ́. Ẹkún ayọ̀ ni. Oúnjẹ ọmọ ni kò dé ní kan lẹ́nu àjẹpẹ́ lọ́lọ́run máa fi ṣe fún mi. Èmi náà tí mo wá ń fún yín, Ọlọ́run á túbọ̀ máa pèsè fún yín kí n lè tọ́jú yín. Àmín ọkọ mi. Màmí, mo ń lọ bí iṣẹ́ làrùlà. Mo fẹ́ wọ́n mi ní kí n sáré mú aṣọ. Ẹ má sunkún, kéde jẹun. Mo ń bọ̀, màmí. Mo ń lọ, mo ń bọ̀, mo ń tiraka, ẹrù yìí pọ̀, ọjà
orí yóò parí orí. Ohun tí mi rí tí ẹ rí tí ọmọ ẹ bá ti dàgbà tó ń ṣiṣẹ́ owó gbogbo owó pátápátá tọmọ yìí bá pa òbí ẹ ò gbọ́dọ̀ ná nínú ẹ o. mo lè pàrọ̀ ohun rí o. Èdùà ló dépò ló dàlà ọmọ aráyé ní dépò sálà ẹni o ọmọ aráyé ní di mẹ́rù. ẹyin mo padà bẹ́ẹ̀ tó wà ní kejì ọ̀wà òkè tí wọ́n ń ké ńgbà tí ọ̀jẹ̀ wá ń ké wà sáré káàkiri rí lémú kó tó lo fake life náà kò tún wọ́ọ̀kì. ọ̀hún ẹ̀dá mọ́ fi àjẹ́ mú wa láìmọ̀pọ̀ fún mi nìkan káàmọ́ dédé mọ́ lu paracetamol. Alálùbọ́sà. Hi, you know me? Wow! Olùtẹ bébì. Ìkọ́nà ẹ̀yàn ọmọ tálákà àdúgbò yìí tí mo ti ṣoore fún nìyẹn. Mo bó ṣe ń fojú rẹ́rìn bíi bèbí oníke. Báwo lóore tí mo ṣe fún ẹ lọ́jọ́ sí? Ṣé o gbádùn ara ẹ? Gidi gan. Wow! Àmì ìbàdàn tún ṣe oore tuntun fún ẹ o because mo like oore tuntun. Yìnyín kẹ́ni lè ṣe mí. Oore ẹni tó ṣe ẹ́ lé oore lórí ìjókòó. Oh, more reason to fi wà ní rural area. Ghetto for that matter. Anyways, mechanic ló test drive mọ́tò mi lọ because I got a new truck from the United States of America. So truck mi ni wọ́n test lọ. Ó mọ̀ pé weather tó ń lò ń bẹ́ẹ̀ kan ló ń lò ń bí. Wọ́n ní láti change àwọn kankan so that mọ́tò ò ní lọ ṣe overheating kó má lọ gbaná ní express kó má lọ elevate. Wow! Báwo ni orí olú fẹ́ kí n ṣe fáyé ẹ̀? Ikùn ẹ ló wú báyìí. Ó need flat tummy o. Ṣé lóòótọ́? Yes, ọ̀rọ̀ ẹnu ẹ̀dẹ̀ hash bóyá kó máa kó ice block sẹ́nu kó lè máa fi sọ̀rọ̀ tútù. So mọ́tò yín tí ẹ fi 100 ṣe fún mi lọ́jọ́ ìlẹ̀ sọ yẹn o. Ẹ nà ó tó ṣe pé bá a ṣe wọlé 100 yẹn lẹ fi ṣí. Bá a tún ṣe wọlé òun lẹ fi tì í. Ìgbà tẹ́ tún máa tan AC fún mi gba 100 lẹ tún fi tan AC. Gbé mi débẹ̀ casted on it. Bóyá ìwọ ni àbí ìwọ ni lọ́jọ́ tí wọ́n wà gbádá kan wáyé. Ọ̀ká mi ọ̀ká. Pẹ̀lẹ́ Kàbírù. Ọmọ ìyá ẹlẹ́pà. Mọ̀dáràn. Tó lọ sí primary school Ìfẹ́dàpọ̀ lọ́pàpà. Kí ló ṣe ẹ́ tó lanu? Bó ni biography mi ṣe dẹnu yín? Àwọn péètì tí mo rò pé bóyá ó wà rírè tí mo ṣe ń kó ṣe ìsọ̀rọ̀ rí àti mo ti cast ó lẹ ti bọ̀ mí délé. Ṣé o rí o má dààmú ara ẹ̀? Kó o rẹra ẹ̀ sílẹ̀ pátápátá kọ́lọ́run kó lè gbé ẹ ga. Mi ní ego because ego is ignorance. Jọ̀ọ́ ṣé wàá jẹ́ kí n sọ̀rọ̀? Mo ń gbọ́ yín lẹ́nu. Ṣé rọ́jọ́ tí mò ń bọ̀ tí mo pàdé ẹ̀ tilẹ̀ tọ́lọ́ ó wù mí láti kí n sọ message fún ẹ bí ilé ayé àṣẹ látúnṣe. Kí ló tẹ wá sọ? Nígbà tó ti fi fake life tó ti fi ba ayé ara ẹ jẹ́ o ní ìwọ ni eléyìí ìwọ ni tọ̀hún ìwọ lóríṣiríṣi. Ẹ̀mẹ́nu kọ́ mẹ́ mo ń fi life yẹn spice ẹ̀ up ni mo fẹ́ fake kí n lè make ẹ̀ ní set àwọn papaya ni. Ó dáa bàbá yìí kí ló ń ta ṣe bẹ́ẹ̀ ràn ni bàbá yìí náà ń kọ́ ṣègbè ewúrẹ́ ló ń tà. Ẹ má pèlè ewúrẹ́ ó máa lókà he's a good person. Ẹnu ì náà ni ṣé o rí tó bá wá fẹ́ jẹ́ kí ilé ayé ẹ̀ kó ní àtúnṣe ṣé ò ń gbọ́ mi tó bá fẹ́ make ẹ̀ ilé ayé wọ́n padà lọ sí di òwò ẹran yẹn kó lọ máa tà wọ́n wá rí wípé wàhálà láti bẹ̀. Kí n mọ̀ tẹran kí n délé wúrẹ́. Alálùbọ́sà international kà. Kí n délé wúrẹ́ ewúrẹ́ sì ti ń káàtì ní ìsìn ewúrẹ́ tí ń gbówó lọ nígbà tí pọ́pùlẹ̀ léwúrẹ́ tásàkẹ́wà rí wúrẹ́ lọ́wọ́ mi tó kó wọn lórí stage tó kọ́ wọn padà fún mi pé kí n tà wọ́n mo di international léwúrẹ́ nù Wizkid náà ti fi ewúrẹ́ ṣe fídíò òun ewúrẹ́ ti ń pé bọ̀ ooo bẹ̀ wá di goat great of all time great of all time great of all time ẹ kúṣẹ́ o ẹ káàsán o. Ẹ káàsán. Ẹ ń tọ́jú ewúrẹ́. Mo nífẹ̀ẹ́ ewúrẹ́ lọ́pọ̀lọpọ̀. Eléwúrẹ́ ní kí n fún lẹ́bùn kékeré nítorí pé ń tọ́jú ewúrẹ́. Ẹ ṣé o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ eléwúrẹ́. Mo dúpẹ́ ẹ ṣé gan-an o. Ẹ bá mi kí wọn o. Wọ́n á gbọ́. Kí ló mú yín sá?
ẹ káàsán. náà ní kí ni ẹni tó sì wà lórí oorun ó tún lè mọ ìgbà Haúsá bó ti wà yìí. ẹ káàsán o. oorun ti wọ̀ wọ́n la. hello. ẹ káàsán. ẹ mọ̀ mí ẹ̀mẹ́ ni ó dún wájú yín èmi eléwúrẹ́ wọ́n máa ń tẹran bẹ́ẹ̀ tiẹ̀ tí ìrè mi rí ó yẹ kẹ́ ẹ ti rúrúkọ mi nínú róstà yín wọ́n máa ń sun bí pàápàá jùlọ àbókí mi wọ́n máa ń tẹran àgbo ẹran ọ̀ṣọ́ wọ́n máa ń tàgbò fáwọn tó ń sọdún iléyá mo sì máa ń ta màálù fáwọn tí wọ́n ń ṣe sàárà ta màálù fáwọn olóúnjẹ hòtẹ́ẹ̀lì yìí mo ti supply yín lẹ́ran rí ó dàbí ẹni pé ẹ mọ̀ mí rí torí kò yé mi bẹ́ẹ̀ tí ń wò mí yìí o ṣẹ́yìn jẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ mi. ẹ má bínú last month mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà. àbálájọ torí gbajúgbajà lèmi ń bí o kò sí wàhálà ẹ fún mi ní yàrá tábù kí mi ó sùn wọ̀nyí. ẹ kí n wo yàrá tó kù lẹ fún. yín máa ń sun bí o ọ fẹ́ràn 103 o ó sì fẹ́ràn 010 room 10 torí èsì ibẹ̀ dàpọ̀ nìkan ló méjèèjì yẹn bá ń wá 010. yàrá tó fẹ́ràn gaasi. Magode. Oya, ìsọ́nsọ́nsọ́nsọ́nsọ́. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ tí ì ṣòwò fún mi. tẹ́ ẹ bá wọnú roster last month yẹn ló kọ́ mi bẹ́ẹ̀ èmi jẹ gbèsè ní ìsanwó yín ẹ jẹ́ n bá gbé àwọn báàgì yẹn wọlé ẹ ti pẹ́ lójú ọ̀run ẹ ti ń sè. ìjíǹjí tí mo jí sáyé ogun ṣáà ni mo gbọ́njú wá. eléwúrẹ́. ọ̀tọ̀ lẹ́rù tí mo gbé wá sáyé ọmọ aráyé tún di mẹ́rù mi o. ẹ̀yin lọ́ba tó ṣe tàná. màmá ẹ kúṣẹ́. yes aṣọ tọ̀dọ̀ mi lélẹ́yìí mo fẹ́ kẹ́ tètè bá mi fọ̀. bàbá ọkọ mi ìnílé fọ́ nísinsìnyí o ọ̀nkú tán ni àwọn aṣọ yìí wọ́n ti kólẹ̀ fún mi tipẹ́ ó yẹ kí n ti fọ̀ àmọ́ àwọn iṣẹ́ tó kù tí mo fẹ́ ṣe òun ni ò jẹ́ n tètè wá fọ̀ ìdẹ̀mọ̀ páwọn ṣé àwọn stúdẹ̀ǹtì wọ́n mọ̀ bínú ni àmọ́ tí bá ti fọ̀ yìí tán bàbá yín fọ̀ tí yín. ok ẹ ṣáà máa fọ̀ lé ní ṣá. ọ̀hún máa fọ̀. kò sí wàhálà ẹ gbà so èlò lówó mi bẹ́ẹ̀. 500. màmá ẹ dé o láì ṣe pé ẹ fẹ́ lọ ẹ lọ́nà o. ọṣẹ mọ̀ tí wọ́n ọṣẹ tí wọ́n o. anyway kò sí wàhálà ṣá kò sí wàhálà. ẹ san 5. kò sí wàhálà. ẹ mọ̀ ṣe yọ. ẹ kúṣẹ́. ọlọ́run mi mo wá dúpẹ́. mo ṣáà ti bẹ̀ẹ́ mo ti bẹ̀ẹ́ lọ́ba ó ti tó látẹnu ṣe mọ́jú jàre. tàná ẹ̀yin lọ́ba tó ṣe aṣọ mi rèé tòní. òun náà aṣọ mi lélẹ̀ náà babe mo ti kó aṣọ yìí fún bọ̀bọ̀ tó wà lókè yìí tó wà ní room 2 lókè yìí mo ti kó fún láti àárọ̀ tó ní pé ẹni tó máa fọyọ fóun kó máa ti bá mi fọ kí n tó dé pé tó máa fi dùrọ̀lẹ́ o you know I'm going out this evening má sọ fún mi pé kí n ní sùúrù ó ní tí wọ́n máa fi dé aṣọ máa ti gbẹ don't tell me to calm down ẹjọ́ máa kí ló ń ṣẹlẹ̀. ẹ ní sùúrù iṣẹ́ rí àwọn aṣọ tó wà nílẹ̀ yìí mo ti fọ wọn ṣíṣàn nìkan ló kù ọlá pé mo láwọn ọṣẹ mi lọ́wọ́ òun ló jẹ́ ń pẹ́ dé. how is that my business? báwo ni iṣẹ́ mi yẹn ṣe kàn mí. nísìnyí náà ni màá fọ̀ tán. nísìnyí máa fọ̀ tán ṣó máa gbẹ lálẹ́ yìí kí lè ní tó ṣú ni aṣọ tí mo wọ̀ yìí ti dọ̀tí mo dẹ̀ ní láti jáde lálẹ́. màá gbá ojú ẹ̀ mọ́ gírí o. bọ̀bọ̀ farabalẹ̀ náà. baba no put mouth for this matter no put mouth abeg. ẹ má bínú ẹ wo nísinsìnyí màá fọ̀ tán ẹ má bínú. ṣó máa gbẹ. irú kí lẹ̀ ń bá mi sọ yìí. ṣé gbígbẹ ni don't tell me to calm down. ẹ má bínú. ṣé mọ́ mi ẹ̀ ni wọ́n ni ṣó mọ̀ wọ́n rí ni. ẹ dìde. bí n bá ti fọ̀ tán. ẹ má fọ aṣọ mi mọ́ ẹ dìde. ìfọ̀ tán. wọ́n ní pé mi ò ní ìdẹ́ òpin yìí mọ́ ẹ bá mi fọwọ́ kan gbogbo yẹn bá di ara bá mi ẹ má fọwọ́ sẹ́yìn lẹ lomi ẹ gbé kí wá bí ẹ dìde jàre kí ló ṣe ń máa ń nà wọn gba ojú yín mọ́ gìrì mo ní kẹ́ ẹ dìde. bọ̀bọ̀ farabalẹ̀ náà. máa fọwọ́ wọn máa rà pé oníbìrin túmọ̀ bàbá chief jàre ẹ kó ìbà yìí látàárọ̀ ṣètò ẹ kó ti gbẹ ṣẹ́ ń wá ìmì ni. I will curse you. ọ̀gbẹ́ni má farabalẹ̀ jáde ṣáṣù ẹnìkan ló wà ń bẹ̀ ni ó dẹ̀ pariwo ṣáṣù ẹnìkan ló wà ń bẹ̀ ni. tí kinní bá ti dé kó bó ṣe máa ṣaṣọ mi. bá gàràgàrà ti ń pọ̀ jù nílé yìí máa ṣẹ́ẹ̀kì ẹ̀ fún ẹjọ́ kan. no no concern you no dey work you na. má fẹ́ràn sí kọ́ ló bá ti kọ́ abẹ́. ọ̀gbẹ́ni súnjọ tó bá ti kọ́ yín lé náà bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn. yẹ ti yí dáhùn.
bóyá ń sọ̀rọ̀ ságbàlagbà ṣá. Àǹtí, gàrí lẹ tún mọ̀ ni. Àbí àṣà àwọn àkọ́kọ́ tá máa fi sínú. Ẹ ṣáà rọra máa mu gàrí. Ní gbogbo ìgbà náà. Oúnjẹ tí mo tún ní pé kí bá yín gbé wá lélẹ̀. Bẹ́ẹ̀ ni. Ó mà ṣe ní màá mọ́ lóore. Ọlọ́run á máa bá mi ṣe inú iṣẹ́ tiẹ̀ nù. Aláàánú ò mà ní wọ́n ẹ̀. Ó ṣe ibi ò ní pa ẹ́ o. Ní àtẹ̀yìn náà. Ó ṣe mo dúpẹ́. Mo dúpẹ́. Mo fẹ́ rìnrìn àjò kékeré kan ni mo ṣe gbé kí wọ́n á sọ fún yín. Bó ló wá dà? A fẹ́ relocate. Ẹ ṣe sùúrù, mi lè fi yín sílẹ̀. Òun náà ni mo rí tó yé ojú mi tiẹ̀ máa ń wò ń bí. Ìwọ náà tí wàá fẹ́ fi mí lẹ̀ lọ ni. Ẹ má wọrí tí má ti dán. Bí mo ní fóònù nọ́mbà yín, màá pè yín. Bí bá dẹ̀ tásìkò àti fowó oúnjẹ ránṣẹ́ sí yín náà, mo ná ká nọ́mbà yín. Ṣé ti gbọ́? Ṣé ọmọ dúpẹ́? Ṣé Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Àmín. Ibẹ̀ á tú ẹ̀ lára lágbára Ọlọ́run. Jésù. Ó ṣé mo dúpẹ́. Ọmọ yín báwo dẹ̀ ni? Òun náà ti rí ilé ìtura kan tóun náà ti ń ṣiṣẹ́. That's good. A tẹ̀lé máa support yín. Àbí? Ọlọ́run á fọ̀hàn fún gbogbo wa. Àmín. Ẹ mọ̀ pé ẹ̀yin náà ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ wo ìgbà tí mo wà níléèwé, ẹ wo gbogbo itú tẹ pa. Ẹ tí ẹ jẹ́ kí n mà lá. Inú ẹ̀ ń ṣe èèyàn bẹ́ẹ̀. Tí bá ní jù báyìí lọ, máa ṣe jù báyìí lọ fún yín. Ẹ má ronú, ṣe ti gbọ́. Ọ̀rọ̀ ló wẹ̀. Ẹ dẹ̀ rọra máa mu gàrí. Ṣe ti gbọ́. Mo ti gba ẹ rọra máa mu gàrí mọ́. Màá máa fi tẹ̀bà. Màá dẹ̀ máa pè yín, ṣe ti gbọ́. Ó dá mọ́ dúpẹ́. Àtàrọ̀ ló ti ń mulẹ̀ ń bẹ̀yìn. Mánéjà máa tó ti dé wá báyìí. Mo ti fẹ́ ṣe tán gan-an. Sorry. What? Dáadáa ni. Àkùṣe. Báwo ni? Ẹ ṣé sà. Ìwà, ó ṣáà ló ti bá mi gba owó drink tí Haúsá yẹn rà. Ìwà. Ló ṣẹlẹ̀. Kò sí nǹkan kan. Eléwúrẹ́ yẹn, ṣebí eléwúrẹ́ ni wọ́n àti. Eléwúrẹ́ ni kọ́sítọ́mà wa ni wọ́n dáadáa. Wọ́n sọ bẹ́ẹ̀. Ṣé o mọ ṣọ́ọ̀bù wọn àbí fóònù nọ́mbà wọn? Ṣọ́ọ̀bù eléwúrẹ́. Àwọn kwẹ́sàn tó ń béèrè lọ́wọ́ mi ó ti mú fura dání o. Ṣé bá máa tẹran ni? Mi ì tẹran, just in case pé bí èèyàn kan fẹ́ ṣènáwó àbí nǹkan kan máa mú wọn lọ bẹ̀. Ṣé kò ṣe torí 2,000 tó fún ẹ ló ṣe ń fall in love? Mo jẹ́ ọmọ ojú ọ̀rọ̀ lárí àbí kì í ṣe 2,000 3,000 ni. Àsomọ́ tẹ rí dáadáa. A ní ò ṣe mí. Ó bá ṣe máa fall in love pẹ̀lú gbogbo yẹn wá jẹ́ léwúrẹ́. Ó ga. Ó pàlù fún ẹ ṣáà rọra. Kọjú mọ́ṣẹ́ àbòsí ẹ̀ pọ̀ jàre wọn ló mọ̀. Ṣé o ní nọ́mbà? Ṣé o mọ̀ sọ wọn? Tí mo pè é sí. Ó ṣiṣẹ́ lásìkò ó ṣe. Ṣé mo mọ eléwúrẹ́? Bíọ́sì, fi nǹkan tó bá ń ṣẹlẹ̀, jọ̀wọ́ ló bá mi oúnjẹ wá. Ó ṣọ́ọ̀kì mi bákan ṣá. Ìwọ ni mo bá wí náà, wá lọ bá mi oúnjẹ wá, ebi ń pa mí sẹ́ẹ̀. Èmi ni kí wọ́n lọ bẹ̀rẹ̀ oúnjẹ wa. Ó dàpọ̀ tí àwọn babaláwo kan nísẹ̀yìn. Wo ẹni tó bẹ̀ẹ́ ṣiṣẹ́ yẹn sọ fún wọn pé ewé wọn kẹ ọkàn kó pé because bóyá àfọ̀ṣẹ olúgbòhùn àbí má bá mi jiyàn òun ló bá mi sọ kò wọlé rárá. Ṣé o wà òkè kémi lọ bẹ̀rẹ̀ oúnjẹ? I don't understand. Ṣé o realize nǹkan ọ̀gá ẹ̀ ni mo jẹ́? Ọ̀gá àwọn wo? Pẹ̀lẹ́ o Jonathan Adéyẹmí kú ìjókòó kú ìnàró. Ṣé mi tó rán iṣẹ́ ni? Ṣé o tó rán mi iṣẹ́? Kí ló dé tó lọ rán apọ́nbépo rẹ? Ìránṣẹ́ Sátánì tẹ̀yìn àtẹ̀tẹ̀jọ́ ń ṣorí burúkú kiri kó ràn kó lọ bẹ̀rẹ̀ oúnjẹ. Ṣèdùnú, kí ni pọ́blẹ́mì náà? Ṣé mi àti ẹ fẹ́ ra ni? Ẹ fẹ́ ra yín. Nínú gbogbo rògbòdìyàn bí ilé ayé ṣe ń ní everybody lára nínú ìlú. Ẹ máa máa lọ, ẹ máa máa bọ̀, ẹ máa máa bára yín fẹ́ yín. Kí lẹjọ́ sọ tó fọ́ ni tí màá ṣe pẹ́ ń fẹ́ ra yín. Wo Sodiq jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Ìbálòpọ̀ wá spiritual gan. Ṣó mọ̀? Má fi ìfàyà lu àyà. Má fi ba ibi bàjẹ́.
ká má fi àyà lu àyà. Ìbọn la fi ń pawó ń bì báyìí. Ìfàyàlù àyà àwọn customer la fi ń pawó kì í ṣe ìfàyàlù àyà àwọn staff. Ṣó ti yé yín? Wá lọ bá mi oúnjẹ wá ni mo sọ fún ẹ tó ń kó sítórì bò mí. Wá lọ bá mi oúnjẹ alẹ́ bí ń pa mí. Wàrà fèmí náà. Àtúrà fún ẹ. Èmi mo bí ẹ ni. Ọkọ láyọ̀ọ́lá ẹ̀ẹ́dẹ̀ fi bí kọ́kọ́ jọra. Ìdàwọ̀ àrẹ oúnjẹ 1000. Mo kò bí báyìí pé mo ṣe máa ń bẹ̀rẹ̀ àdúgbò ṣe fẹ́ kí n rà 4-5 nìyẹn. Àwa méjèèjì jẹ́ 9000. Owó ọ̀kadà 1000. Ó jẹ́ 10k. O ṣáà lè sọ fún mi pé o ò tí ì pawó yẹn lé ní torí mo mọ iye àwọn èèyàn tó wá ṣe short rest bíbá. Bóyá kádẹ kúkú fi megaphone ká fi bẹ́ẹ̀ mega shout gbogbo àwọn wa níní ìwà amúfo ṣà oko tó wà lọ́wọ́ ẹ̀. A ní kó wá lọ rà wá jẹ́ ká pé wèrè lọ́kọ̀ ìyàwó kó lè jẹ́ ká yọ́nù lọ wá lọ rà wá. Ta ni wèrè dá lọ́kọ̀ ìyàwó? Pàmpẹ́ ni kò ṣe sí o. Torí bí mo fẹ́ lóúnjẹ ni mo fẹ́ lọ nọ́mà mi ìgbádùn. Mo ti ṣe ti fún lọ́rùn. Ẹ wá ń bí. Ẹ yọ, ta ló fẹ́ dúró síbí? Lọ pé pepperoni kò wá dúró síbí o. Ṣáwa máa lọ máa dúró. Ta ló tún jí fóònù mi báyìí kò lè ṣe ẹ̀yin Tọ́pẹ́ ó le o. Wá dúró síbí. Máa lọ. Alágbàkó torí oúnjẹ. Ìyá ẹgbọ́n mi àmàlà kan mo bọ̀ mo fẹ́ sáré wo ata yẹn ni. Lọ́sà ìsìn náà wò. Bá ṣeun. Ajé bùbá jẹ. A ní ẹgbọ́n mi àmàlà kan náà. Mo fẹ́ kẹwàá yìí gbóná díẹ̀ ni tó bá ti wó mọ́ra ń sìn máa gbó mi àmàlà kan náà síbẹ̀. Ẹ káàsọ̀mà. Ẹ jọ mo fẹ́ ra àmàlà. Ṣé nísìn ṣọ́tọ̀ yín àwọn kọ́sọ́mà ló ti dé? Ṣé abọ́tẹ̀ ẹ̀rọ iná fẹ́ jẹ àbí ẹ̀wà tẹ́ni ẹ fẹ́ gbé kaná? Kẹ́gbọ́n mi àmàlà kaná ẹ̀kọ́ ẹ̀ dá mi lóhùn ẹ̀ ń rèdí lọ ẹ̀ ń rèdí bọ̀ ẹ̀yin ìyá òṣì ẹni tẹ́ fẹ́ sọ lẹ́nu jẹ̀lẹ̀ ń wá tó bá láti wá ni mo láì káriwo. Ẹ débi jọ ẹ̀ ń ké mo fún iṣẹ́ ẹ̀rí iṣẹ́ òun ṣe táyé mẹ́ẹ̀ ti bàdé ẹ̀dẹ̀ pọ̀ sókè kẹ́ra ṣé fẹ́ bà mí láyé jẹ́ báyẹn ṣe bàjẹ́ ni. Ẹ má rojọ́ òṣì kan fún mi kẹ́gbọ́n mi àmàlà kaná fún mi jàre ẹ wo ṣe tẹ́ máa ṣe ẹ má rojọ́ òṣì fún mi jàre yóò ní trace mi lẹ́jọ́ tẹ́ ẹ̀ ń rò. Wọ́n bọ́ tó máa fún yín ṣe àyẹn tẹ́ máa sọ lé lẹ́nu máa wá ẹ ṣáàṣe tẹ́ máa ṣe kẹ́kọ̀ọ́ ra yín kẹ́ máa lọ ẹ má dókítà sọ́rọ̀ ajé mi. Ìjíǹjí tí mo jí sáyé ogun ṣáni mo gbọ́njú wá. Ọ̀tọ̀ lẹ́rù tí mo gbé wá sáyé ọmọ aráyé tún di mẹ́rù mi ó. Ìwà ṣògbọ́n. Wọ́n ní kí Wọ́n á n rí nǹkan tí ó jáwé dùn tó mọ́ mi. lúgbọ́n. Nǹkan tó fẹ́ máa gbomi jẹ́ lójú. Wo sọ nǹkan tó wà lẹ́nu. Kí n sọ nǹkan tó wà lẹ́nu. Kí nìkan náà náà? Ṣé bí o sọ fún mi pé torí pé o fẹ́ máa help mommy kí ni wọ́n máa dùn kí ni títẹ náà máa dùn ló ṣe ní kí n bẹ̀ wáṣẹ́. Nígbà tí wọ́n dẹ̀ san salary fún wa ní last month ìwọ ikọ̀ náà òun ló wá complain fún mi pé wọn ò tí ì sanwó fún ẹ because o fẹ́ ṣe surprise fún mommy ìtorí ẹ̀ ni mo ṣe fún ẹ ní kí ilé mi wípé kò lè sún oúnjẹ gidi fún ìyá yẹn kí inú ìyá yẹn lè dùn àbí nǹkan tó sọ fún mi kọ́ nìyẹn. Tóyọ̀sí mi ò gbàgbé. Ṣó wá ṣe? Mi ò ṣe ní ṣe. Ìwọ ló ń pa onírọ́ nìyẹn. Ṣó mọ bí tí mo ti rí mọ́mì ṣá? Níbo? Mọ́mì ń ṣe ọmọ ọ̀dọ̀ nílé olóúnjẹ. Sọ́nkún ẹ̀mí. Ṣòro pé mò ń bẹ ṣe mi máa bẹ ṣeré ṣó wà òkè ṣó nọ́mà. Mo ní mo rí mọ́mì ibi tó ti ń ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ olóúnjẹ. Mo dẹ̀ sọ pé ṣé mo nọ́mà ṣé mo fẹ́ parọ́ fún ẹni? Má provoke anger mi o. Màámi. Ṣọmọ ọ̀dọ̀. Lọ́dọ̀ olóúnjẹ for that matter abọ́ ni wọ́n fọ́. Ìwà ẹyinjú mi ọkọ mi kí ló dé bá mi sọ̀rọ̀ omijé kí ló dé ìwà àti ta ni. Mami ẹ máa tí ń làjà kí ló dé tẹ́ ṣe fẹ́ bà mí lójú jẹ́. Ẹ máa ń pè mí ní ìwà ẹ̀yìnjú. Ṣé ìwà tẹ́ wá wù sí ẹ̀yìnjú yìí ṣé rí pé ó dàbí akọ òkúta ni? Tí akọ òkúta bá báyọ̀ lójú ṣé bọ̀ pé ojú rẹ̀ wá fọ́ dàdú.
ṣe fẹ́ fọ ẹ̀yìn ojú yìí ni màmí. Ọkọ mi ẹ̀yìn ojú mi ò ní fọ́. Kí ló ń tó ṣẹlẹ̀ gangan? Jọ̀ọ́, ọ̀rọ̀ ìṣókùnkùn sí mi. Ó dé ìjọba omi òkun kò fi wẹ ọmọ tó wà nínú òkùnkùn. Kí mọ́lẹ̀ lè tàn sọ̀rọ̀ yìí, jọ̀ọ́ ṣókùnkùn sí mi. I am trying all my best to make you happy, to get whatever things that you like in life. Mo ń dúpẹ́. But why? Kò yé mi. Kí ló dé? Tẹ́ ṣe ló ń ṣe ọmọ ọ̀dọ̀ ìyá lọ́kà. Nítorí tí ni mo ṣe gba IOU. I am doing all sorts of work all because of you. Kìràkìtà òbí láyé lórí kọ́mọléla lórí kọ́mọlélu lórí kọ́mọlélu. Ọlọ́ṣun ò gbọ́dọ̀ mímọ́. Èèwọ̀. Mami, ibo lẹ rò pé ẹ lọ? Ká má lọ ṣáájú ọjọ́ tó yẹ ká jèrè iṣẹ́ tó yẹ ká jèrè iṣẹ́. Ká má gbé ṣáájú kọ́mọ má fi ilẹ̀ pa sanre iṣẹ́ sanre iṣẹ́ kọ́mọ má fi ilẹ̀. Pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ sílẹ̀. Ilẹ̀ pa sanre iṣẹ́. Ẹ rò pé kẹ́ máa lọ ní gbogbo èsì tẹ́lẹ̀ fún mi. Ọkọ mi, ẹ̀yìn ojú mi, ìwọ ni mi gbọ́dọ̀ ná nínú ogún ẹ. Gbogbo owó àti oúnjẹ tí mo máa ń kó fún yín, ta ló ń jẹ, ta ló ń ná? Torí kò yé mi. Ẹ̀yìn ojú mi, òun náà ti dàgbà. O kì í ṣọmọdé mọ́. Màá ṣàlàyé ẹ̀ fún ẹ. Ìfà orí mi rí òun. Ìfà orí. Ohun tèmi rí tí ẹ rí tí ọmọ ẹ̀ bá ti dàgbà tó ń ṣiṣẹ́ owó, gbogbo owó pátápátá tọmọ yìí bá pa òbí ẹ̀ ò gbọ́dọ̀ ná nínú ẹ̀ o. Mami, báwo lẹ ṣe máa gba gbogbo nǹkan báyìí gbọ́? Dádì ọ̀rẹ́ mi gan máa ń sọ wípé àwọn tí wọ́n lọ ń wo àkọsẹ̀jáyé, tí wọ́n lọ ń wo future, ó kàn ń bara wọn nínú jẹ́ ni. Mami, ẹ ṣe wá gbà káwọn èèyàn máa bà yín nínú jẹ́ nǹkan tí ò rí o. Ọ̀dà. Ọ̀rọ̀ ẹ yé mi. Àmọ́ ẹni tó sọ fẹ́yàn pé àná á rí báyìí tó dẹ̀ rí bẹ́ẹ̀, tó túbọ̀ tó ní èní máa rí báyìí o, ó tún rí bẹ́ẹ̀. Jọ̀ọ́, ṣẹ́ni ẹ máa sọ fún ẹ pé ọ̀la á rí bákan wàá gbó lẹ́nu. Ìwà àwọn tó ṣàlàyé fún mi pé mi ì gbọ́dọ̀ ná nínú ogún ẹ, òun náà ló sọ fún mi pé ó ní iye ọmọ ọdún tó máa pé tí kan nínú àwọn òbí ẹ máa jáde láyé. Ṣé bàbá ẹ kú àbí òkú? Ó ní tó bá pé ọmọ ọdún 25 years, ó ní wàá ṣàárẹ̀. Ó ní tí àárẹ̀ yẹn ò bá ṣekú pa ẹ́, èèyàn kan gbọ́dọ̀ kú dípò ẹ̀. Ṣẹ́gbọ́n ẹ kú àbí òkú? Ṣó wá yẹ kí n ná nínú owó tó o bá ṣiṣẹ́ fún? Ṣé mo mọ ohun tó máa ṣe mí? Mami,
ó ti yé ẹ báyìí. ìjì tí mo jí sáyé ogun ṣáni mo gbọ́njú wá. ọ̀tọ̀ lẹ́rù tí mo gbé wá sáyé ọmọ aráyé tún di mẹ́rù mi ó. ọ̀tún di mẹ́rù mi ó. kí n jáwé lọ́jà tó lúgbọ́n. lọ́jà tó wọ́n ní kí n gbogbo mo wé kó. ọmọ aráyé mi tún mi ìwé já. kò yé mi mọ́. òdìgbà tí bá fẹ́ mi rẹ̀ mi ò kó tó di pé mo mọ̀ rí lé ayé gbé. Jésù Olúwa wa. Àmín. Arábìnrin. Sà. Ṣé rí arábìnrin tí ẹ mú wá yìí? Àfihàn mi wípé wọ́n ní àwọn ìdojúkọ àti àmì wò ńlá tó ti gba bíi ẹ̀mí ẹni tí wọ́n nífẹ̀ẹ́ bíi méjì àbẹ́yọ kan. Bẹ́ẹ̀ ni ẹ parọ́ dáadé. Ẹ parọ́. Jésù ṣeun, Ọlọ́run ṣeun. Ṣé rí kò sóhun tí Ọlọ́run kò lè ṣe nígbà bá ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Nígbàgbọ́. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tá a ní láti wádìí láti ṣe àyẹ̀wò rẹ̀. Ẹ ṣì ní màmá. Bẹ́ẹ̀ ni sà. Ṣùgbọ́n nǹkan ò lọ dáadáa fún màmá yín púpọ̀. Dádì kò lọ dídí rárá rárá. Thank you, Jesus. Ògbóǹ tá a mú mi rí náà nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ gbé ọ̀dọ̀ màmá yín dáadáa. Ibẹ̀ náà mo yẹn gbé. Ibẹ̀ náà lẹ ṣe ń gbé. Bẹ́ẹ̀ni. Wọn ò bá yín sọ̀rọ̀ lórí ewúrẹ́, àgùntàn, bí ìgbà tí èèyàn bá máa sin ewúrẹ́, bí ìgbà tí èèyàn sin àgbò, sin àwọn ẹran ọ̀sìn. Rárá kì í sin ewúrẹ́ àsìn. Dádì ẹ jọ̀ọ́ ẹ gbé ọ̀rọ̀ farm àbí poultry ti sẹ́gbẹ̀ẹ́ kan sá. Solution kẹ́ bá wa fi ẹ̀mí darí nǹkan tá a bá máa ṣe tó jẹ́ solution tí gbogbo ẹ̀ á fi come back to normal ó ní kẹ́ bá wa fi ẹ̀mí darí sá. Ọ̀rọ̀ eléwúrẹ́ dè yóò fẹ́ yé mi o. Ṣé rí ènìyàn ẹlẹ́ran ara làwa náà? Ọlọ́run kì í dẹ̀ fi gbogbo ẹ̀ náà hàn wá tán. A ní láti ṣe àwọn àyẹ̀wò kan lórí nǹkan. Ṣé rí ogun tó dojú kọ wọ́n àmì tí wọ́n ní yìí? Ó ní í ṣe mọ́ ẹran, bí ẹran ewúrẹ́, bí ìgbà tí ẹran ewúrẹ́, bí ìgbà tá a bá ti sin ewúrẹ́, bí ìgbà tá a bá ti ní ẹran ewúrẹ́, ó so mọ́. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé nígbà tí a bá fẹ́ wú igi, a ní láti wú tí gbòǹgbò tí gbòǹgbò. Nígbà tá a bá fẹ́ wá ìyànjú sí ogun ayé wọn yìí, a ní láti wá a túlẹ̀túlẹ̀ ká lè mọ̀ bí tí a ó dojú àdúrà àti ààwẹ̀ kọ́. Àǹtí, ẹ máa padà lọ sílé. Ẹ máa lọ bá mọ́mì. Ẹ bi wọ́n léèrè kí ni wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ewúrẹ́ àbí kí ni wọ́n mọ̀ nípa ẹran ọ̀sìn. Ẹ bi wọ́n léèrè dáadáa. Tẹ́ ẹ bá lè bi wọ́n léèrè dáadáa, wọ́n á sọ. Tí wọ́n bá sọ nínú sísọ yẹn ni ọ̀nà àbáyọ wà. Ṣé bí o sọ pé òbí wọn mi lórí àwọn kọ̀ọ̀kan wọ́n dẹ̀ explain fún? Ìgbà tí mo bi màámi léèrè wọ́n ní ìgbà kan rí o àwọn ń ṣe àkọsẹ̀jayé mi o wọ́n ní káwọn má gba nǹkan lọ́wọ́ mi o pé káwọn má tiẹ̀ gba nǹkan kan jíjẹ owó àbí nǹkan kan lọ́wọ́ nǹkan tó sọ fún mi. Wọ́n tó sọ fún yín nìyẹn. Ṣé rí má gbowó lọ́wọ́ mi, má jẹ nínú oògùn mi, gbogbo ẹ̀ sì rọ̀ mọ́ ẹran ọ̀sìn. Àfi tí màmá yín bá lè ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ ohun tí wọ́n mọ̀ nípa ẹran ọ̀sìn. Ó ṣe ewúrẹ́ o, ó ṣàgbò o, ó ṣàgùtàn o, àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀ gan-an pàtó. Ibẹ̀ láwà mọ̀ bí tá a dojú àdúrà àti ààwẹ̀ kọ kábà máa ṣe lásán. O ní choice o. Tó bá ti délé wàá kúnlẹ̀ wàá bẹ mọ́ mi nìkan explain nǹkan ọ̀sìn bí ó dẹ̀ ti ṣe fáàmù yìí. Ní fáàmù tí ò mọ̀ wá ni. Ẹ jẹ́ àgbàdua. Jésù Kristi ẹ̀mí mímọ́ ọmọ rẹ ni Olúwa kó gbàdúrà fún mi. Mami, ẹ̀yin ni ọlọ́kọ̀ tó wà mí wá sáyé.
látìgbà tẹ́ ti wà mí wá sáyé ọjọ́ tínú mi bàjẹ́ jù ni ọjọ́ tẹ́ sọ pé èmi ni mo ṣokùnfà ikú tó pa bàbá mi àti ẹ̀gbọ́n mi. Wá rọ̀rọ̀ ayé mi títí mo rò yí pé ṣọmọ lẹ́yìn Lucifer ni mi ni ṣé mi kì í ṣe àrídùnnú ọmọ ṣọmọ lẹ́yìn èṣù ni mi tó ṣe jẹ́ pé orí mi ni nǹkan tí ò dá ti ń ṣẹlẹ̀ èyí ló mú mi tọ̀rẹ́ mi lọ tó mú mi lọ sí àdọ̀wọ̀n òṣìṣẹ́ Ọlọ́run wọ́n ní kí n wá béèrè lọ́wọ́ yín pé ẹ̀yin lè máa tọ ìmọ́lẹ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi. Mami, ẹ sọ fún mi kí lẹ mọ̀ nípa ewúrẹ́. Àdùkẹ́, mo ló kó ẹ ṣe. Mami, ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. Ẹrú ọjọ́ tẹ́ bí mi wá sáyé. Ẹrú ọjọ́ tẹ́ dẹ̀jẹ̀ lé mi lórí. Ẹrú ọjọ́ tí mo dùn yín nínú. Ẹrú ọjọ́ tí inú yín dùn jù láyé yìí. Mami. Àdùkẹ́. Ẹ ṣàánú mi. Ojú ti pọ̀. Mi fẹ́ jọmọ lẹ́yìn Lucifer. Mi fẹ́ jàre ìbànújẹ́. Mami, ó ti sú mi. Ọlọ́run, irú ìyàwó lélẹ́yìí. Oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán, bẹ́ẹ̀ tọ̀sán ò bá talẹ́. Ṣùgbọ́n ní ìyá tó bá jọmọ fógún ọdún, òṣì tó bá ta ọmọ fọ́gbọ̀n oṣù, tí ò bá pọmọ, á sì lẹ́yìn ọmọ ni. Òṣì yóò máa fẹ́ sí lẹ́yìn mi láì ṣe pé mo bá ìṣẹ́ múlẹ̀. Ẹlẹ́dàá mi. Ewúrẹ́ dúdú láwọlé olújẹdé, àgùntàn bọ̀lọ̀jọ̀ láwọ kò mẹ̀rọ̀, ìkí ìlàwọ àgbàlá lọ́jọ́ tá a kọ́kọ́ délé ayé, abá alálóore hàn, abẹ́rùnkú kan mọ̀dúmọ̀dú, abẹ́rùnkú kan mọ̀dẹ̀mọ̀dẹ̀, òun ni wọ́n ń pè lẹ́ran alájímọ̀mọ̀ nígbà. Ẹran tá a kọ́kọ́ bá alàláyà péré, abá igbá méjì tìgbítìgbí nú ẹ̀. Wò mí dáadáa, sọ́ọ́rí iṣẹ́ tí mo fẹ́ ṣe fún ọ yìí, iṣẹ́ tí ó gbani ní sùúrù gan ni o. Ọ ní sùúrù gidi gan ni o, nítorí pé iṣẹ́ eléwúrẹ́ ni. Ewúrẹ́? Bẹ́ẹ̀ ni. Explain fún bí ti báwo. Àwọ̀ èèyàn tí ó bá jẹ ewúrẹ́ gbé yóò kọ́kọ́ jí ọmọ ewúrẹ́ mẹ́ta. Ńgbà tó bá jí ọmọ ewúrẹ́ mẹ́ta tán, yóò padà lọ rè jí ìyá tó bí ewúrẹ́ mẹ́ta ọ̀hún. Gẹ́tì yín bàbá o. Ẹni ọmọ ewúrẹ́ mẹ́ta, right? Bẹ́ẹ̀ ni. Ṣé ọmọ ewúrẹ́ ìyá kan bímọ kan ọmọ ewúrẹ́ mẹ́ta? Irọ́ o, ewúrẹ́ kan ṣo yóò bí ọmọ mẹ́ta.
ọmọ mẹ́ta tó bá wá bí òun lè yàn wọ́n lọ rè jí gbé wá fún wa tó bá jí ìgbé tán yóò padà lọ rè jí ìyá ẹ̀ wá. ìwọ́n tẹ̀ ń sọ yìí ẹ dúró bàbá ṣé gbogbo ewúrẹ́ ló máa ń bímọ mẹ́ta lẹ́ẹ̀kan náà ni tí ó bá bímọ mẹ́ta àti tí wọ́n bá rí ewúrẹ́ tó fẹ́ bímọ tó wá bímọ tí wọ́n fẹ́ gbé ọmọ ìbọn ọmọ ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bí ni tí ó bá bímọ mẹ́ta lẹ́ẹ̀kan náà kọ́ báwo la ṣe máa ṣe. tó bá jẹ́ pé ẹyọ kan ṣo ló kọ́kọ́ bí ẹyọ kan òun ni ó lọ rè jí wá á wà ní sùúrù tí ewúrẹ́ ọ̀hún ó fi gùn tó bá tún wá bímọ míì yóò tún lọ rè jí tó bá bí òun yóò tún lọ rè jí wá. tó máa fi pé mẹ́ta. tí ó fi pé mẹ́ta. tó máa fi pé mẹ́ta. bẹ́ẹ̀ni. àbájọ okay that's why tẹ́bi sọ pé èèyàn máa ní sùúrù. ọtí rí. máa bímọ mẹ́ta. ìjíǹjì tí mo jí sáyé ogun ṣáni mo gbọ́njú wá. ọ̀tọ̀ lẹ́rù tí mo gbé wá sáyé ọmọ aráyé tún di mẹ́rù mi ó. wọ́n tún di mẹ́rù mi ó. wọ́n ní kí n jáwé mo já tó olúgbọ́n. wọ́n ní kí n wégbò mo wégbò ọmọ aráyé ni mo tún mi wé já. kò dìgbà tí n bá fẹ́ mi rẹ̀ mi ò kó tó di pé mo máa rí ilé ayé gbé. ègbé lọ́jọ́ tàbí mi ègbé lọ́jọ́ tí bá mi èmi fojú kan mi ó. níjọ́ tán fojú kan mi ó. mo dorógun ọ̀gá. mo forí fana. mo forí fana tán. ẹ ò fún mi lọ́kà. èyí mo fara kó. ẹ tún fọwọ́ fà. bàbá ó lè má possible because ṣé mo pé ewúrẹ́ ta fẹ́ jí ọmọ ẹ̀gbẹ́ ẹni kí ló dé tó ṣe wá jẹ́ ìbẹ̀rẹ̀ lè wá jókòó sí. kò mọ gbogbo nǹkan tá a fẹ́ fi ewúrẹ́ ṣe ìyá pé ìbẹ̀rẹ̀ ní wípé a bá wa báwo kí sí pẹ̀lú dáyọ̀ àkíngbà káwọn àlejò kó máa bá a tọ́jú ẹjọ́ tá a bá gbé ewúrẹ́ ọmọ tó ẹ dákun ẹ má bínú ìgbà tí mo kọ́kọ́ dé náà ibẹ̀ yẹn mo jókòó. ewúrẹ́ lè kú tàbí kẹ́ni tó ní ewúrẹ́ kọ́ òbí mo fẹ́ ṣe nǹkan kan bí wọ́n ṣe patí àbí yóò lọ ta ewúrẹ́ àbí wọ́n gbé ewúrẹ́ kúrò láwùjọ àbí ewúrẹ́ tiẹ̀ kú ẹ̀dọ̀ kí ló máa ṣẹlẹ̀. a pàṣẹ èèyàn tì ní a wà ṣẹ̀ṣẹ̀ lọ wá ewúrẹ́ mi tí ó tún bímọ mẹ́ta. bẹ́ẹ̀ni ó rí pé iṣẹ́ tí èèyàn ní sùúrù fún ni. ok ẹ̀yà ewúrẹ́ táwọn sọ ń pa yín sí ok tí n bá lọ ra ewúrẹ́ like bí a mú lọ ra ewúrẹ́ bí a ti mú a ti rí ewúrẹ́ bí a tó jẹ́ aláboyún ọ̀rẹ́ jẹun pé tí ewúrẹ́ bá ti lóyún yẹn máa ti máa rí sáyìn pé ó ti lóyún ó kàn máa ń wọ́n tó bá fẹ́ tà ní tí màá máyìn tí bá lọ ra ewúrẹ́ yẹn kọ́ tí mo kọ̀ make sure pé mo kọ̀ gbé sílé fún ara mi tí mo dẹ̀ ń tọ́jú tí mo fún lóúnjẹ so mo wọ́n máa ń jẹ ìrì wọ́n máa ń jẹ. dáadáa mọ́ dán wò ejò tó dán wò lọ́jọ́ sí ìfun kan ṣo ló ní ajá tó dán wò lọ́jọ́ sí àkókòrò ń bẹ lẹ́nu ẹ̀ mọ́ dán wò ọ gbọ́dọ̀ sin ewúrẹ́ o tó bá ń bí mo máa dẹ̀ máa gbọ́ mọ́ ẹ wọ́n gbọ́dọ̀ lọ rè bẹ́ẹ̀ jí ewúrẹ́ ọ̀hún wá ni o ọ ti gbọ́ mi kò jù bẹ́ẹ̀ lọ. bọ̀ bàbá mo kàn fojú jẹ ẹkùn báyìí ní tábí mo lè ṣe gbowó nǹkan bẹ́ẹ̀ ni mo náà rẹ̀ tí máa lọ bá tí mo ti lè máa gbé bọ̀ nǹkan àwọ̀ báńkì àti gbá káṣá wò bọ̀ I can't rob mi ò lè jalè bí mo ṣe wáyé bàbá báwo ṣe máa bá ti fẹ́ jalè kọ́ ọ bá lọ ká mi mọ́ pé mo lọ jí ewúrẹ́ that's so embarrassing púpọ̀ wọn fà mí mo bá orúkọ mọ̀lẹ́bí mi jẹ́ láti ìrandíran ni ewúrẹ́ bí mo jẹ́ ewúrẹ́ jí. kí ló ń wí yìí kí ló ń wí yìí. yóò lè jẹ ewúrẹ́ gbé ni mo yín sọ fún yín pé. ẹ wá èèyàn tí ó bẹ jí gbé àbó ṣe wá lọ́ọ̀dì ìgbín tó yìí. ok kò ń ṣe bíbẹ́ mi ni màá lọ jí gbé fún ara mi. ìwọ ò tún gbọ́dọ̀ jí gbé. ok inú ẹ bá mi ṣiṣẹ́ lórí ẹ ṣe pé ẹ ṣàmọ́ bẹ ṣe máa ń rí tẹ̀lé máa ń rí tíkẹ́ẹ̀tì ẹlẹ́numọ́ tó lè bá wa ṣe náà. wọn ò wà lólè lọ́wọ́ báyìí o. lólè tó lè jí ewúrẹ́ gbé lọ́wọ́. mi ò ní olè tó lè jí ewúrẹ́ gbé lọ́wọ́ tá a wà inú ọ̀nà. àbàbà tábà rí èèyàn tá a lè fi ewúrẹ́ tá ìṣe nǹkan ó lè ṣe náà ṣe gbégbé lásán ni ewúrẹ́ tó domestic animal. ó ṣe ń sọ̀rọ̀ ni owó ni wọ́n máa fi ń ṣèpèsè owó kò sóògùn ẹ̀fẹ́ lọ́dọ̀ babaláwo. tó o bá ti kówó wá àárẹ̀ èèyàn tí ó lọ rè jí ewúrẹ́ gbé ìyẹn ló kéré jù. kò sí wàhálà máa wà ní ewúrẹ́. ṣé ọkọ̀ owó wá báyìí. nínú ẹ̀ má wọrí. owó àpèkánukò owó jẹ́ ní ẹ lọ́wọ́ o má jẹ́ ní ẹ lọ́rùn
ọmọ bàbá ta ní ìṣẹ́ òun kó wá wí ìṣẹ́ òun mi ọ̀rọ̀ lóhùn mi orí mi ṣe mí lólówó o orí mi ṣe mí lọ́lọ́lá o orí mi ṣe mí lálájẹ́ o arábìnrin àti jẹ àti mú àti ríná àti rílò òun ló bá dé àyìn. bẹ́ẹ̀ ni bàbá ẹja náà tó gbé mi débi ni àmọ́ ẹ̀yin àgbàlagbà náà lẹ ní béèyàn bá ń wówó lọ tó wá pàdé iyì lọ́nà kó yá tètè gbá yìí mú un. lẹ́ẹ̀kan tí mo dé mo jókòó sí ojú fèrèsé bí ẹni tí ó jáde kí ọkùnrin tí ń rùn ẹ má bínú ẹ má bínú ẹ má bínú bàbá ẹ má bínú ẹni tó jáde mo gbọ́ gbà tí ẹ̀ ń sọ fún wọn pé wọ́n bá lè rí ọmọ ewúrẹ́ mẹ́ta àti ìyá ewúrẹ́ yẹn pé ohun tẹ́ máa fi ṣe oṣólẹ̀ fún pé ó ti pé mi pé ẹ̀ẹ́dẹ̀ fún ẹni tó bá bá wọn jí ewúrẹ́ àti ìyá ewúrẹ́ wá ẹ̀ fún wọn ní owó bàǹtàbàǹtà owó tó jọjú mo á ní kí n wò pé èmi mọ̀ lè jí ọmọ ewúrẹ́ àti iye ewúrẹ́ wá ẹ̀ẹ̀kan fi ṣoṣo lẹ̀ fẹ́mi kí n kúkú lówó lọ́wọ́ kí n là. arábìnrin bàbá ǹjẹ́ mo lè morúkọ rẹ̀. Désọlá lorúkọ. Désọlá. bẹ́ẹ̀ ni bàbá. Désọlá oró Désọlá àjọ̀gbọ́n Désọlá ọlọ́gbọ́n àgbọ́njù Désọlá akíkanjú ní wọ ọmọ láyà o kí ni gbénú rẹ kí ló jẹ tẹ́lẹ̀ ẹkùn tó fi ń ṣenú wọn lé sọlọdẹ ọ ń tẹ́tí lé fèrèsé ọgbọ́n ohun tí mò ń bó ní bàrá mi sọ èdè ń dì ọ ni. kò rí bẹ́ẹ̀ bàbá sábàbí ni bàbá mi ọlọ́run kàn ti ní bí mo ṣe máa gbà lówó nìyẹn ojú owó ló pọ́n mi débì. mo rí i pé o gbọ́n o ṣàgbọ́n mọ́rí àgbọ́n bẹ́ẹ̀nù rẹ̀ o gbọ́n tinú tẹ̀yìn lóòótọ́ èèyàn tí ó bá jẹun gbọ̀ngbọ̀n dandan ni kó tilẹ̀kùn gbọ̀ngbọ̀n. mo ṣetán láti tilẹ̀kùn gbọ̀ngbọ̀n. béèyàn bá sì máa jó inú àpáta kò ní wẹnu àké. kódà ìlà àké kan tán kì í fi ń ṣàpáta bàbá. tó o bá wá ṣetán nítorí pé ìwọ yìí Désọlá yìí ń lo mèèyàn tó rùn ìwọ yìí kan náà ń lo tẹ́tí lé fèrèsé ìwọ yìí kan náà ń lo fẹ́ jíwúrẹ́ gbé ọmọ ọgbọ́n ni ọ ọ̀kàrí. bá ti jí wá tẹ́ ti fi ṣoṣo lẹ̀ fẹ́mi tí mo ti lówó lọ́wọ́ bó ṣe ti bó ṣe. ó lè jí wá a lè fi ṣiṣẹ́ fún ọ ó kàn jẹ́ pé ọ lọ rè tọ́jú ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà. bàbá ẹ mọ̀ jẹ́ làyín láàgùn jìnnà kódà bẹ́ẹ̀ ṣe ń wò mí kò sápò kan débi ẹgbẹ̀rún kan débi ẹgbẹgbẹ̀rún owó jí wá fún ẹni tí ẹ fẹ́ fi ṣoṣo lẹ̀ fún bẹ́ẹ̀ tí ní ẹ̀ fún mi lówó tó jọjú. a fún ọ lówó tí ó lè gbọ́ bùkátà rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ a ṣe ọ dáadáa a ṣe ọ dáadáa. kò sóhun tí n lè jí wá o bẹ́ẹ̀ ni kí n jí kọjá ewúrẹ́ wá n jí rí o àmọ́ ìpọ́njú yìí pọ̀ kó kọjá ewúrẹ́ kí ẹni kí n tọwọ́ bọnú sàkèké kí n kó wá tọmọtọmọ n ó kó wá n ó kó wá ni. ọ̀kàrẹ̀ igi igbó ní í ṣo nígbà mí igbó igi ọ̀dàn ní í ṣo nígbà mí ọ̀dàn mo gbà ọ́. ṣeun bàbá ṣeun ọ̀kàrẹ̀ tọ́pẹ́ ọ̀kàrẹ̀ ìgbà wo ló wà jẹ́wúrẹ́ wá o. o sì gbọ́ kínní yìí kíá.
kí lẹ̀ ń gbò. Iṣẹ́ ará olóyìnbó ti bí òun la ní ká sáré ṣe. Òun lẹ sì wà lẹ́nu ẹ̀. Ẹ wo òrùn bó ṣe kàn tàrí. Àbí bẹ́ẹ̀ kọ́? Ọ̀yà ẹgbẹ́lẹ̀. Iṣẹ́ ń bẹ tẹ́sí báyìí. Bàbá, ẹ yọ̀ǹda èmi kémi máa lọlé. Kọ́ máa lọlé. Ilé ibo. Kí ni dé tó ń ṣe báyìí? Ó ṣe kú òǹdìdú erémọdé ni. Mo ti kó ohun tẹ́ ẹ ní kó wà kẹyọ̀ǹda èmi kí n máa lọ ni. Ṣọ́ọ̀tì gbàgbé ni. Mo sọ fún ọ ń pé tọ́ ọ bá ti kó ọmọ ẹran ọ̀hún wá tẹ́lẹ̀ ń kejì oníṣẹ́ tó ṣe láàrin ọwá náà ń lọlé. Wọ́n ní iṣẹ́ rẹ ni olóhùn lóko òun lódò tọ́ ọ bá wá lóko tó bo odò ọmọ pọ̀ ọba ńlẹ̀ náà ni ṣé mi ní kí n bọ́ ọ ṣe ni. Ọmọ ẹran méjèèjì tó kó wá ń kọ́. Bàbá, àwọn ẹran méjèèjì ó ń bẹ lágbàlá. Iná omi tí mo ní kẹ́ ẹ dá lẹ́ǹkù lẹ́ ń kọ́. Omi ìwú wà lórí iná. Ẹ káre ohun tí mo ní kẹ́ ẹ jó lórí agbádá ń kọ́. Bàbá yẹn náà wà lórí agbádá. Ó wà lórí agbádá. Ẹ wá dìde báyìí. Ẹ láti ní ibẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ mi. Ṣé ẹ rí ọmọ ẹran ọ̀hún? Ẹ rí i dájú pé òun ló kó sínú agbádá omi ọ̀hún. Bẹ́ẹ̀ ni. Sọ wá rí bó bá ṣe ń jó tó ń sọ kutu wọ̀wọ̀. Tara ni wọ́n nú omi gbóná ọ̀hún. Ìwọ ọmọ yọ ni o. Ọmọ dunnú ni o. Bẹ́ẹ̀ ni. Nítorí iṣẹ́ tá à ń ṣe ẹni tá à ń ṣe fún kó lè dunnú nígbẹ̀yìn kó lè yọ kẹ́rin lè pọ̀ sẹ́nu ẹ̀. Bàbá, kí à ń tèmi kí n tèmi. Kí ló ń wí kò tí ì tán síbẹ̀ wọn ò gbọ́dọ̀ kú sínú omi gbóná ọ̀hún o. Ẹ̀yin lẹ́ẹ̀bà yọ kúrò ní omi gbóná ẹ̀ tún kò lè lọ́wọ́. Ṣé ẹ wá rí ewé tẹ̀ ń jó lórí agbádá ọ̀hún? Ọ wà kó sórí ẹ̀ sórí orí agbádá ọ̀hún gangan òun ni ó kù sí. Bàbá, àmọ́ ẹ sọ gbogbo eléyìí fún mi nígbà tẹ́ ní kẹran wà. Mo sọ fún ọ. Ẹ sọ gbogbo yìí fún mi. Nígbà tó ti wá ṣẹlẹ̀ báyìí ọ̀ ní í ṣe ni. Ẹran tí ó kù ẹ ní ìdá omi gbóná kí tún yọ kúrò nínú omi gbóná kí tún dà sínú agbádá kó jó. Bàbá, èyí pọ̀ ó ti pọ̀ jù. Èyí pọ̀. Èlò wá lówó tẹ́ fún mi gan tẹ́ wá ní máa sọ ẹran kaná kí máa. Bàbá, èyí pọ̀. Mo yọ fún ọ kò tí ì tán síbẹ̀ o. Láàárín ìsìn sí ọjọ́ méje òní ọ gbé ìyá àwọn ọmọ ẹran wa. Bẹ́ẹ̀ ni ikú ẹ̀ ọwọ́ rẹ̀ náà ni ó ti wá. Ikú oró tí òun ó wà kú yóò ju tí àwọn ọmọ ẹ̀ kú lọ. Bàbá, ẹ sọ gbogbo èyí fún mi tẹ́lẹ̀. Ẹ sọ gbogbo èyí fún mi. Ẹ ní lọ wẹ́ran wá mo sì ti wẹ́ran wá. Adúnàdúrà ẹ ní kẹran wá. Ẹ sọ fún mi pé wọ́n mọ̀ dẹran kan sínú agbádá nǹkan wọ́n mọ̀ yàn yẹn. Ẹ tún ní máa gbé ìyá ẹran wá. Èmi náà ikú oró tí ó tún kú ọwọ́ mi ní òtútù wa. Bàbá, owó tẹ́ fún mi kéré o. Ẹ fi nǹkan kún o. Bẹ́ẹ̀ bá gbéṣẹ́ fálápàtà ṣé ẹ ní fún lówó pé ó bá yín pẹran ni. Ọ̀tọ̀ lówó pé wọ́n ò wẹran wá ọ̀tọ̀ lówó pé òun bá yín tún bá yín pẹran. O fẹ́ gbowó kún àbí. Balance ti bíṣọ̀ ti rí gbà ọ tí ì rí gbà ìbẹ̀rẹ̀ yìí ṣoníṣẹ́ o ẹni bá forí tì lópin làgbàlà o. Omi gbóná ìpẹ́ lẹ́nu o ọwọ́ kì í pẹ́ sàkéèké o. Óyá. Ẹ sọ ẹ wí fún mi pé ó pọ̀ tó bá ẹ wí fún mi pé ó pọ̀ tó bá. Ó pọ̀ ju bó ṣe rò lọ. Tètè lọ ṣe ohun tí mo ní kẹ́ ẹ ṣe o. Tó bá tètè jẹun a máa jẹ tán. Jẹun kó yó orí bó bá délé o lè má lè jẹun mọ́. Ọbẹ̀ yìí. Ọláníyì ìyá rẹ̀ ṣe ọbẹ̀. Ò ń gbádùn ẹ̀. Nígbà tán ló kù níjọ́ ni mo ti dẹrú nǹkan báyìí gbẹ̀yìn. Ò gbádùn èyí. Ṣé ọjọ́ mi ọjà tútù? Mo láti gbowó ṣe léhùn sórí léyìí nìkan. Ṣe fún ẹ lọ́la. Ṣé ẹja odò ló fẹ́? Abẹ́ja òkun èwo ló fẹ́ ń bẹ̀? Owó ṣẹ̀jú odò. Ìfẹ́ tí mo ní sọ sì ń gbòòrò mú mi lójoojúmọ́. Ṣé torí ẹran? Ẹbí yóò bá wáyé olórí kórí ọkùnrin. Níbo ti kọ́kọ́ rówó sílẹ̀ náà? Ṣáà máa gbàdúrà kó ibi tí mo ti rówó ìkọ́nà ẹ̀ má dì. Ọ̀nà rí ò ní dí ẹni bá lọ́kọ́nà rí ò dí gan ọ̀nà tẹ́ni ò ní ó dì. Àmín. Fọláníyì ṣàdúrà fún ìyá rẹ o. Àbó òrí ni.
sẹ́ran rè ẹran lórí pàǹpà báyìí kò jẹ ẹran lójú mi àfi bí ẹni wí pátá ni àbó rí bó ṣe tó ni. mo bá ní ìfimílẹ̀. ó dáa fún ọ. ọkọ ló lórí aya. àárín ẹ̀mí rẹ ò ní dàrú èmi ti mélé ìwọ náà mélé jẹ́mi àti torí ìwọ ló ṣe jẹ́mi àti ọ̀làníyì farabalẹ̀ kò jẹ́ àjọ pin jẹ kò sí nǹkan kan tí ó sì wá àbí ṣé wọn bọ gé díẹ̀ sí àárín aya mi jẹran ó jẹ rárá sí òfin nǹkan sí mi àbí òfin jẹ mo aya mi gan àwọn ìjẹun ìjọba ọdún ẹran rè. ẹyọ ọkọ mi mẹ́ran kò jẹ ìyá mẹ́ran jẹ. jẹran kò yé mi mọ́ níbo ni olúwa rẹ̀ ó ti wá bẹ̀rẹ̀ ẹrú ilé náà ni. ọkọ mi wọ́n jẹ. o ò ní táwọ́ náà. àmín. ibi yòówù ká sì rí ètí bọ̀ àṣírí rẹ̀ ò ní tú. àmín. wá dúró tó o bá jẹ ẹja tútù ní ọ̀la pẹ̀lú àmọ̀là tó fẹ́lẹ́. wọn ò ní bí kankan tí mò ń lọ. ọ̀tún wa ní jáde ọ̀nà lọ́bi iṣẹ́ ni. òun tẹ̀mí rẹ̀ ló sùn lálẹ́ ìlú yàtọ̀. ọ̀run yóò kẹ̀rọ̀ bá fẹ́ sùn ọ̀run tẹ̀mí àjíyá rẹ̀ ó sùn ló yàtọ̀. ọmọ kankan àyà mi o. ìyá mẹ́rin jẹ ìyá jẹun. ẹ̀yin ará àdúgbò yìí ṣé mọ̀ pé gbogbo yín lẹ mọ Ọlọ́run ẹ̀san ṣé mọ̀ pé gbogbo yín lẹ mọ Ọlọ́run ẹ̀san mi wọ́n ti gbọ́ ọmọ Ọlọ́run ẹ̀san o gbogbo yín lẹ mọ̀ pé wọ́n fún mi sí ni o ẹ sì mọ̀ pé àkọ́kọ́ tó bá kọ́kọ́ bí ẹni fún ni sí òun ló ní ẹran yẹn ó lóyún ọlọ́kọ̀ọ́kọ́ bímọ ẹgbẹ́ ó tún wá kúkẹ̀rẹ̀ ó tún lóyún ẹlẹ́ẹ̀kejì ó tún fi bí méjì ẹ tún gbé ẹ tún kọ́ méjèèjì ẹ tún gbé alábíàmọdé níyẹn máa lóyún ẹ máa bímọ Ọlọ́run ẹ̀san á dáa mo fà yín lẹ́kọ̀tù Ọlọ́run lọ́wọ́ o kí ni mo ṣe fún yín gbogbo èrò ọkàn mi ní pé tó bá bí méjì tó bí yìí ẹ gbẹ̀yọkọ ẹni nìran agbẹ̀yọkọ ẹ wá kó méjèèjì ẹ palẹ̀ mọ́ ẹ dẹ̀ ìdìbò kẹ́yìn náà máa lóyún ẹ máa bímọ mo fà yín lẹ́kọ̀tù Ọlọ́run lọ́wọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀san yìí o Ọlọ́run ẹ̀san á dáa. táwọn èèyàn tiẹ̀ wá burú báyìí. wọ́n burú gan. bá a gbé gàrí lẹ̀ wọ́n bu gàrí bá a gbé gbálẹ̀ wọ́n jí gbé wọn ti ẹ̀ mú pẹ́pẹ́ kó fi gúnra wọn wò kó tó fi gọ́mọ ẹyẹ. wọ́n ṣàbíamọ ni wọ́n ṣàbíamọ gidi ni wọ́n dá mi lójú lọ́sàn gangan ni Ọlọ́run ẹ̀san àdàfẹ́ ní gbẹ̀mí lọ́mọ ẹran lọ. ẹ wo ọ̀sẹ̀ yìí ìgbọ̀gbọ̀ la fi fà ládùúgbò yìí ìjọgbọ́n la máa fi fà ládùúgbò ẹni bá gbẹ̀mí lọ́rọ̀ kó gbé lẹ̀ o ẹ bá ń gbọ́ ọmọ Ọlọ́run ẹ̀san mi lẹ̀ o máa fà yín lẹ́kọ̀tù Ọlọ́run lọ́wọ́ o. ó tún wá jẹ́ ẹran gbé ẹran tí ó ké tí ò ṣe é bò mọ́nú ilé ẹ tún jẹ́ ẹran gbé ẹ tún jẹ́ ọmọ ẹran gbé bá a ṣe sọ náà ó kú mọ̀ rẹ́rìn náà ni Ọlọ́run ló kú mẹ́ni ń jẹ́ ẹran gbé. ẹ bá ń gbẹ́ràn mi lẹ̀ o aládùúgbò ẹ bá ń gbẹ́ràn mi lẹ̀ o ẹ bá ní ìyálé ọ̀kan tún bẹ̀rẹ̀ o ẹ bá ń gbẹ́ràn mi lẹ̀ o. ẹ má jẹ́ ẹ má ṣe ìyọnu ṣèbọ̀ Ọlọ́run ẹ̀san ló ń jẹ́ Ọlọ́run òkú gbẹ̀san ẹ fi ilẹ̀ fọlọ́run. Ọlọ́run á gbẹ̀san o. ẹ rí inú ọmọ aráyé máa ń jẹ o ọmọ aráyé fi dúdú sínú wọn tú funfun síta àbí ẹ̀rí ẹni tó kọ̀ mí lọ́mọ ìran tó ń ṣe bíi tòótọ́ orí mi á jà gbogbo ìgbéyà sì jẹ́ tiẹ̀ àti àwọn ọmọ tí o bá bí. ẹ bá ń gbẹ́ràn mi lẹ̀ o. ẹ̀rọ atókè. Ọlọ́run ẹ̀san á dá fún yín o. ọ̀gá lè o jẹ́wúrẹ́. jẹ́wúrẹ́ bíi ti bó o sì ń ranjú mọ́ mi pé mi jẹ́wúrẹ́ ní ìjẹ́wúrẹ́ kankan. ò ń galè ó lè ní ọ. ó ṣe wá máa pè mí lólè. ìyàwó mi ò ń jalè ó lólè. yóò jalè jàre ẹ bàbá ẹ dákun ẹ wo ìpọ́njú ìpọ̀ ni à ń lálàṣe kò sóúnjẹ àti ẹ̀rù fi jẹun ó mo ṣe fi ọkàn kejì wọn ò pé kí n wá ọgbọ́n dápọ̀ lọ́rọ̀ ewúrẹ́ òun ni mo ṣe rete ewúrẹ́ fún àwọn tí wọ́n nílò ewúrẹ́ ó sì wá ranjú mọ́ mi pé mo jalè. mo dáràn ó jẹ́ ewúrẹ́ lóòótọ́. gbà tó ń pariwo pé mo jẹ́ ewúrẹ́ ṣé ọ̀jẹ̀ inú ọbẹ̀ ẹ̀sẹ̀ mi mọ̀ pé ó lọ lè jalè ni ó lọ lè járe ó tẹ ewúrẹ́ léwúrẹ́.
ẹ̀ṣọ́ òjẹ́ nu ọbẹ̀ ògúnfẹ̀ tí mo ṣe ìgbà tí mo ṣẹja tútù ṣọ́ òjẹ́ sọ sọ ìgbà fún mi tó pé ń pariwo pé kò lójú tí kò ní dákẹ́ ó lè dákẹ́ ó lè ìyàwó ó lè. ọkọ ó lè. èmi lọkọ ó lè aláìlójútì. ṣọ́ọ̀kì ṣọkọ ó lè ní ìgbà tí mo ṣe wọ òjẹ́ nú ẹ̀. mo ti gbọ́. ó tó yín. ẹ má bínú ẹ dákun. bóyá gan lobìnrin yìí mọ̀ pé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà òjòjì. èsì ń kò mọ̀ ọmọ ìyìn bẹ́ẹ̀. èsì ewúrẹ́ téèyàn wá jí náà ni wá ń dá gbogbo ilé mọ̀ pọ̀ àwọn tí ń pẹran gan kí ló dé tí nǹkan ò mọ ṣẹlẹ̀ sí wọn báyìí ṣé ewúrẹ́ tó jí náà ló dá gbogbo ilé ilẹ̀. o ṣeun ń gbọ́ kó ewúrẹ́ ọmọ bí wọ́n ti ṣe fẹ́ pa ewúrẹ́ hùn àbọ̀ ọ̀hún ọ̀kọ́ ewúrẹ́ fún àwọn tí ó pa ewúrẹ́ nípakúpa ẹ gbọ́ ẹ̀yin awo àwa gan tí a máa ń lo ẹran ìwọ bá a bá fẹ́ pe ewúrẹ́. àfi ká fún léwé kó gbà ká tó pa. bí ó bá gbà nǹkan ṣé a pa. àjẹdánwẹ́ o àjẹdánwẹ́ o. àjẹpẹran ń pakúpa. ẹ mọ̀ wípé àwọn ẹran wọ̀nyí náà wọ́n ní ìṣẹ̀dá àbí ẹ ò mọ̀. ẹ̀mí ní ń bẹ lọ́rùn tiwọn náà ẹ̀mí ní ń bẹ lọ́rùn wọn. eyín kékeré o eyín kékeré o ìyá eléwúrẹ́ ọjọ́ náà ǹjẹ́ wà mọ́ ohun tó ṣe. ẹni wò ṣùṣù tó gbé mi lọ́mọ ẹran lọ tó tún wá núrí láyà tó tún gbọ́ lọ́rùn ẹ̀san tí mo fi ṣèkejì ara lọ. ìbá aṣọbìnrin ni ìbá aṣọkùnrin ni kò ní nísinmi láàárọ̀ kò ní ní lọ́sàn-án kò tún ní ní lọ́jọ́ alẹ́ gbogbo ìgbàkigbà tó bá lò láyé ẹ̀ kò ní rọ́mọ wọlédè o ọlọ́run ẹ̀san ọlọ́run ẹ̀san ọlọ́run ẹ̀san. ta ni mo fẹ́ fi ṣèkejì ara wọ́n ti mọ́ lọ́rùn ẹ̀san lọ wọ́n ti mọ́ lọ́rùn ẹ̀san lọ. mo mọ̀ dáràn. àpapọ̀ èyí ò ní jà lórí ọmọ yìí. mo mọ̀ rógò. ìdí rẹ̀ nu tó fi rí ìtọ̀sẹ̀ ọmọ yìí pé ọjọba kan òjọba kan ìdí rẹ̀ nu. àṣewọ̀ lọ dálẹ̀ kó lé ìwọ ló jẹ́ wọn fọmọ yìí rí ìwọ ló dá gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí lẹ̀ tàbí àmọ́ nìwọ yìí àbábí àgbà ó rí pé ní ìpè ní ẹni ìpè ọ̀rọ̀ rẹ̀ ṣèṣe. ọlọ́run má jẹ́ kí iṣẹ́ ṣẹ́ wa ìṣẹ́ ló sọ mí di olè ajẹrangbé. Màámi, ẹ kọjú sí mi kí bá mi sọ̀rọ̀. Ojú ló ń tì mí. Mo mọ̀ pé gbogbo abiyamọ tó ti ṣíwájú mi jábíamọ gan á máa bínú sí mi. Màámi, ẹ kọjú sí mi kẹ́ bá mi sọ̀rọ̀. Ojú lọ̀rọ̀ wà. Ojúkòrò kì í pojúkòrò jẹ. Ẹ bá mi sọ̀rọ̀ màámi. Ìwà ẹ̀yìn jù mí. Ojú ló ń tì mí. Èmi gangan náà mọ̀ pé àwọn abiyamọ tó ti ṣíwájú mi jábíamọ gan á máa bínú sí mi. Lẹ́yìn tí mo jí àwọn ọmọ ewúrẹ́ kó, mo tún padà lọ. Mo lọ jíya ewúrẹ́. Mo dorókun ọkà, mo forí fọ̀nà, mo forí fọ̀nà tán, ẹ ò fún mi lọ́kà. Èyí mo fara kó,
tún fọwọ́ fà mo forí fọ̀nà tán ẹ ò fún mi lọ́kà. Ìyá àlìbọ̀ àlìbọ̀ ọjọ́ àmúlẹ̀ sàmúlẹ̀ sàmúlẹ̀ mọ́ nígbà tí gbogbo ẹ̀ ò yé mi mọ́ táyé ò yé mi táyé ò san mí pàápàá táyé mi wá dàbí ọsàn tí wọ́n lé ní mẹ́ta mẹ́ta lọ́sàn-án gangan tó tún wá fi mẹ́fà ṣe nílé. Òun ni mo sátọ̀ àwọn àgbààgbà lọ. Kí lọ́wọ́ àgbààgbà wá sọ? Wọ́n ní mo ṣẹ̀ sí ìṣẹ̀dá mẹ́ta. Ìṣẹ̀dá àkọ́kọ́, àwọn ọmọ ẹran. Ìṣẹ̀dá kejì, ìyá àwọn ọmọ ẹran. Ìṣẹ̀dá kẹta ni ẹni tó ní àwọn ẹran. Kí wàá látúnṣe? Àtúnṣe ló ń pàṣìṣe rẹ̀. Màmí, ẹ sọ̀rọ̀. Ẹ jẹ́ Sìmẹ̀dọ̀, kẹ́ ẹ jẹ́ káwọn owó sọ gbogbo ohun tí wọ́n bá rí lójú ọpọ́n yìí. Àwọn eléyìí ọmọ nǹkan kan. Síbẹ̀ ló tiẹ̀ lójú tì ní ojú olè náà fi ń wọ̀ ó ti ń sọ̀rọ̀. Ìwọ náà sì ń pariwo ọkọ olè. Bàbá ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ní sùúrù wọ́n gbọ́ nǹkan tó fẹ́ sọ fún yín. Fi wọ́n lẹ̀. Ìyàwó mò ń gbọ́ jàre. Orúkọ yìí o. Gbọ́ tó ẹ̀. Níbi tí a ti rí Ifá Ọ̀wọ́nríṣùgbè, Ifá ní ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ó jọ ìkìlọ̀ ó sì jọ ohun ètùtù. Bẹ́ẹ̀ ni torí àjálù tí ó bá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú kó ba lè mọ níwọ̀n kò wá sí bá ti ṣe tàjálù ò ní ṣẹlẹ̀ o yóò ṣẹlẹ̀ ó ti dandan àmọ́ yóò mọ níwọ̀n. Ṣé ẹ wá rí ọmọdébìnrin tí ń bẹ lọ́wọ́ yìí tó bá dàgbà tó bá fẹ́ rí ilé ọkọ tí ò bá fẹ́ ìyún kó máa jẹ́ kìlọ̀ fún yín o ó gbọ́dọ̀ ní í ṣe pẹ̀lú ọkọ tó ní nǹkan ṣe pẹ̀lú ẹran ọ̀ṣọ́. Ewúrẹ́ tún ni. Tó ní nǹkan ṣe pẹ̀lú ẹran ewúrẹ́. Torí torí pé tó bá kọ̀ ewu tí ó padà ṣẹlẹ̀ sí ọmọ yìí yóò ju gbogbo ewu tó ti ṣẹlẹ̀ sí àwọn ẹbí rẹ̀ lọ. Ẹ gbọ́ kìlọ̀ o. Bàbá àbọ̀ mi rèé o. Owó àbọ̀ rẹ̀. Mo lérò pé ohun tí awo sọ ọ yé yín. Ó yé mi. Ọ̀dà paríparí rẹ̀ rè. Ẹ̀yin awo níbi tá a gbé ti rí Ọ̀wọ́nríṣùgbè. Ó ní gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n ń rọkọ́. Gbọ̀ngbọ̀ngbọ̀n ńlá ràdá. Léjìdá ńlá rágógó dẹ́. Adé fún alárè òun tótó. Ọmọ aburin bí ẹ ń buṣu. Ọmọ abùkọ́ gẹ̀dẹ̀gbẹ̀tẹ́lẹ̀ kòkò. Wọ́n ti ń jẹ alárè wọn ò tọ́jọ́. Wọ́n ní ọdún onídùú kí wọ́n bodó. Kí wọ́n bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ kí wọ́n bọ́ lọ. Kí wọ́n dúró lóoru gangan kí wọ́n fún wọn èṣù fèṣù. Èṣù olùgbé awo láàmúlé dá fún láàmúlé orí òrẹ́rù wíwá dorí àti. Ṣé ẹ gbọ́ràn? Ifá jẹ́ ọgbọ́n. Ṣé rí gbogbo ohun tí gbogbo atótónu tí fáyì ti ń ṣe látàárọ̀ ni pé ewúrẹ́ tó bá dà fánù náà ni láàfikò. Ó ní wọn èkó kò burú ṣé mo lè pọ̀ ọmọ lọ́wọ́ rẹ̀.
ṣé mo lè gba ọmọ lọ́wọ́ rẹ̀ ló bá dà fánù nìkan fi kó. wọ́n ṣe wá gbọmọ lọ́wọ́. farabalẹ̀ farabalẹ̀. ṣé rí gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ yìí kó má bàa wáyé sórí ọmọ yìí kí gbogbo wàhálà yìí náà má bàa wá ṣẹ sórí tiẹ̀ náà tọrọ òun lọ́fà ìtọ́ lágbára jù nǹkan ètùtù wà. lórí ìfà lórí. bọ́bá ti lè ṣe é ni. ẹ ra ẹran ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gbágbá ǹjẹ́ gbọ́ garawa epo 3 ọgbà abẹ́ẹ̀kọ́ olóbi adìyẹ nú ọlẹ́kùn ọlẹ́jà àbí ọlọ́tí nú bẹ́ẹ̀ni bàbá ọ̀nà lẹ́wà. paríparí ibẹ̀ rèé ṣé ẹ mọ agbè ṣẹ̀kẹ̀rẹ̀ tí wọ́n máa ń lù ṣẹ̀kẹ̀rẹ̀ ńlá tí wọ́n ń lù àwọn onífá náà máa ń lù àmọ́ èyí tó jákù àjákù rẹ̀ tó bá já sójú débi tí wọ́n ti ń ṣọdún ìṣẹ̀ṣe lọ́bìnrin yìí wà láàfin parí gbogbo ètò yìí ní gbogbo wàhálà yìí ò ní wáyé o. bẹ́ẹ̀ni. ń bọ́ láti mọ̀ béèrè lọ́wọ́ mi ebi ńgbà tó lọ lè jẹ́ran mọ́ bí tó ti jalè ẹran. gbọ́n kan tí bàbá ń wí kó fi gbogbo ilé lẹ́nu. máa gbọ́rọ̀ béèrè aláìní ṣé òun tó yẹ ọmọ wíìsì nù ṣé béèrè tó yẹ béèrè nù ṣé béèrè tó yẹ béèrè nù béèrè aláìní làákàyè ó dá nǹkan lẹ̀ tó wọ́n sọ. wọ́n kò ní làákàyè. ṣé ti rí ṣe rí kóbìnrin olùkú tí obìnrin òní wọn nírò rí kankan olè ọ̀lẹ ẹ dákun ẹ má bínú. olè ọ̀lẹ ó sì mọ oúnjẹ òun jẹ olè ọ̀lẹ ojú òsè mọ òun wálé. kéde ń sọ̀rọ̀ ìfẹ́ tí mo ní sí ọ ní ṣe mi wọ́n ló kù ìfẹ́ tí wọ́n ní sí ọ ní ṣe mí ẹ dákun ẹ má bínú. ṣeun ṣe rí nǹkan tó dó bá dé kò tún rí ta mọ́ láfọ̀rọ̀ tí ń bẹ láàrin sí ìyàwó àbí òjọba ṣe rí gbogbo wa àjọ dì ní nígbò lẹ́sìn ọdún ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá ti ń sọ ọdún ṣẹ̀ṣẹ̀ wọ́n lu ṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n dáná àwọn èèyàn mọ̀ jó ṣẹ́ẹ̀rú ní ṣẹ̀kẹ̀rẹ̀ fúnra ara wa láàsọ fún un pé báwa lù lálùjà bó bá ti wá já àákàn míì tó bá já ń bẹ̀ á sì fún yín ló bá tán. bí ò já gan kan fọmọ́lẹ̀. gbọdọdọdọ kí ló ṣe tó ń ṣe làbàlàbà bí ẹ̀rọ ọlọ́gì báyìí àṣebọ́lọ́ ọlọ́mọ àwọn ni ọ́ ṣe àwà mi máa mà ní. mi bá jẹ́ ìlú ń bẹ lára yín náà ṣé kíyàwó mi ò wá lọ ni. kí ṣe wò mí kì í ṣe pé àmọ́ eléyìí tí ó mọ̀ fọ́ eléyìí tí ó mọ̀ fọ́ tó ṣe làbàlàbà bí ẹ̀rọ ọlọ́gì. ẹni bàbá wo ó dàbí pé ilẹ̀ ń dá lọ. ẹ tí ì tún nǹkan tán ẹ ń ṣí ní. kí wọ́n lọ rè é lulẹ̀ kí wọ́n lulẹ̀. wọ́n máa rí irú eléyìí rí o. tẹ bá bí mi léèrè máa rí wí tẹ bá tún bí mi léèrè mo lè pàrọ̀ ohun wí o Èdùà ló dépò ló dálà ọmọ aráyé ní dépò sálà ẹni o ọmọ aráyé ní di mẹ́rù ọmọ aráyé ní pàdé ọ̀rẹ́ dà ọmọ mi o ọmọ mi o orí mi jẹ́ ń jèrè ọmọ mi jẹ́ ń jèrè ọmọ mi o tẹ bá bí mi léèrè máa rí wí tẹ bá tún bí mi léèrè mo lè pàrọ̀ ohun wí o Èdùà ló dépò ló dálà ọmọ aráyé ló dépò sálà ẹni o. èló lẹ fẹ́ kílè jalè. 75 ni. what do you think 70 kílẹ̀ pé. 75,000 ni. eléyìí 40,000 ni ẹ rí. mọ gbé bẹ́ẹ̀ tí ń gbé òun gbogbo nǹkan mọ̀ tí wọ́n kọjá bẹ́ẹ̀ tí ń sọ yìí ká ní pé last year ni tí ń mọ́tàn yìí ẹran àwọn ọgbà yìí tẹ̀yìn sọ̀hún àmọ́ báyìí gbogbo nǹkan ti gbówó lórí kò sẹ́ni tí ó sọ pé òun ò mọ̀. kódà jálẹ̀ jẹ́ kí n ṣe 50. láíláí. bọ ilé ti tóbi jù náà asún la fẹ́ ṣe náà. no now baby ilé ìwà òkè ilé ti kéré jù this one is too small wọ́n fáwọn èèyàn máa pọ̀ gan. it is what it is ẹ̀gbọ́n ẹran ńlá náà làwọn fẹ́ ẹran ńlá fún wọn nǹkan tóbìnrin bá fẹ́ léèyàn máa ń ṣe fún wọn kí inú wọn lè bá a dúró ẹ pé léètì 200,000 lélẹ́yìí. ẹ mọ̀ kan ẹ jẹ́ kí n ṣe 150 lè fún yín. mi n plan ẹ ẹ kọ́kọ́ sọ pé kọ́lọ́run dáríjì yín. àmì àtẹ̀yìn náà. ká nípa ẹ̀mọ́ tójú àwọn àbókí máa ń rí ni ká tó bá ń select ẹran anything tèmi bá sì ti tà fún yín ẹ gbàgbé òsì. ilé ìta fún wa náà. ẹ gbá 150 lọ́wọ́ wa mi budget. ajé kọ́ gbà kì í mọ̀ bọ́lọ́jà nù owó náà lẹ fẹ́ san
ẹ san 200. You're saying pay for it, pay for it. Ẹ ká san o. Ṣé mọ nǹkan èèyàn kì í fúyẹ́ kó lóun wúwo. Ẹ ra sá. Tèmi lágbára. Ẹ jẹ́ kémi fún ẹ jẹ́ kára. Ẹ dá mi mọ̀ mọ́. Let's go for it. Ojú tí mò ń wo ìjojú mímọ́ o. Èmi ni mò ń ṣiṣẹ́ lóòtẹ́ẹ̀lì tẹ máa ń lọ́jà àwọn àbókíyín sí. Ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú. Ẹ fẹ́ rí mi. Bẹ́ẹ̀ ni kò. Ẹ wo, ẹ dákun torí Ọlọ́run. Eléyìí 200 ni. Eléyìí tí sì ń bẹ́ sálẹ̀ náà, weight kan náà jọ kárí 200 lòun náà. Mo wá lè tó lè fún yín ní 70,000 last. Ẹ máa contemplate àbí debate sí ni. Ẹ méjì tó bá ti correct ń bẹ̀. Mo fẹ́ sáré rẹ́ ni. Tá bá ti conclude a máa pè é I think. Ara o, ẹ̀yin náà mú wá rí. Ẹ fẹ́ rẹ́ Mi rẹ̀ mo ní pé kí n wá kí yín pé báwo lọjà o ṣàlàáfíà ni o, ìyàwó ńkọ́ o, ọmọ ńkọ́ o. Olúwa ṣeun, àlàáfíà ni, ajé sì ń bùgbà jẹ. Olúwa ṣeun. Ṣé wá rí ìyàwó àtọmọ Ọlọ́run ni ó ṣe mi. Lọ́mọ kékeré ara mi, nígbà mo sì bẹ̀rẹ̀ ná. Ẹ tí màá rí. Owó ni mò ń mójútó, èmi mo lẹ́ran láti bí. Débi ìsàlẹ̀ ń bẹ̀ wọ́n ẹ̀sà rẹ̀ ẹran tó wà lórí kíní hùn. Tí n bá mójútó ṣe ìyún ní mọ̀lẹ́ káàkiri. Àwọn ọmọ sábà pé tó bá tásìkò, Ọlọ́run ó sì. Olówó ni yín o. Ọlọ́run nìkan lọ́ba olówó. Ṣé wàá pa? Dáadáa ni o. Bóò ní sẹ́ lónìí. A dúpẹ́. Ṣé mo lè jẹ́ ọ̀rẹ́ yín? Ọ̀rẹ́ mi. Àgbà kankan jọ́ta. Ṣé mo lè ní nọ́mbà yín? Ṣé yóò lé? Ó ètò. Òyìnbá yín sọ̀rọ̀ ní last week ẹ sọ fún mi pé sickness yín ti pọ̀ tó báyìí. Ìwà aládé. Máàmù. Ẹ̀yin ojú mi. Máàmù. Ọkọ mi. Ara mi máa balẹ̀. Kàbírù ńkọ́? Ẹ fọ̀rọ̀ Kàbírù sílẹ̀. Àbí kí n wá bí máa ṣe gbé yín lọ sí hospital. Ṣé ìyọnu? Ara mi á tó balẹ̀. Ṣètọ́jú Kàbírù. Ọkọ ẹ̀ nìyẹn. Ẹ ti jọ lájọṣepọ̀. Mami. Mami kì í ṣọ̀rọ̀ Kàbírù yẹ kí n máa sọ báyìí mọ́. Ẹ̀yin ojú tèmi nìkan. Mo ń lọ, mo ń bọ̀, mo ń tiraka, ẹrù yìí pọ̀. Ọjà ọmọ ni mo lọ bá wọn náà o. Mi ò jára ayé, mi ò jèrò ọ̀run. Mami. Tẹ bá bí mi léèrè, máa rí. Mami. 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 Tẹ bá tún bí mi léèrè, mo lè pàrọ̀ òun yó. Daddy, mami. Èdùà ló bẹ́ pò ló dàlà. Mami. Níkẹ́, èmi náà ni ó. Ojú ẹ̀ ò tọ́ ẹ jẹ èmi ni. Níkẹ́ wo ni? Ìwọ ọ̀nkì ẹ. Ẹ dúró náà, àbí ọkọ eléwúrẹ́ ọjọ́ sí. Àwọn náà ni. Abẹ́yìn lẹ gbé mọ́tò yẹn wá. Ìkan nínú àwọn mọ́tò ọkọ mi nìyẹn. Ọlọ́run máa fi ló bá o. Máníjà ńkọ́. Máníjà wọ́n ṣe jáde sí ipò pẹ́lú ọ̀tọ̀ jáde. Ó bèrè ọ̀rẹ́ ẹ̀ ni. Mo mọ̀ pé kò ṣiṣẹ́ ń bí báyìí mọ́.
As a matter of fact, òun ló ń plan wedding wa. Really? Yes, torí a ní 2-in-1 party tá a fẹ́ ṣe after our wedding a máa ṣe sílé. Anyway, a máa padà wá. But ẹ jẹ́ kí manager mọ̀ pàtí wá wọn wá. A fẹ́ ṣe wedding. A dẹ̀ fẹ́ invite wọn. Má jíṣẹ́ yín. Ṣé. Ó ṣe nìkẹ́. Má jẹ́ kó yá ẹ lẹ́nu kí ni. Abẹ́rẹ́ Ọlọ́run. Oh, baby. You already prepared for them. Mi ṣe ní prepare for àwọn alábòsí. Àbójú mi fún ẹ. Alábòsí ẹ̀dá ni wọ́n. Máa pẹ́ dà fẹ́ o. Ìjìnjì tí mo jí sáyé ogun ṣá ni mo gbọ́njú wá. Ọ̀tọ̀ lẹ́rù tí mo gbé wá sáyé ọmọ aráyé tún di mẹ́rù mi ó. Wọ́n tún di mẹ́rù mi ó. Wọ́n ní kí n jáwé mo já tó olúgbọ́n. Wọ́n ní kí n wégbò mo wégbò ọmọ aráyé ni mo tún mi wé já. Kò dìgbà tí n bá fẹ́ mi rẹ̀ mi ò kó tó di pé mo máa rí ilé ayé gbé. Ègbé lọ́jọ́ tá a bí mi, ègbé lọ́jọ́ tí bá mi èmi fojú kan mi o. Ìjọ́ tán fojú kan mi o. Mo dorógun ọ̀gá. Mo forí fana. Mo forí fana tán. Ẹ ò fún mi lọ́kà. Èyí mo fara kó, ẹ tún fọwọ́ fà. Mo forí fana tán, ẹ ò fún mi lọ́kà. Iná tẹ́ dá ṣé mi ló yẹ kẹfì jó. Ẹ̀san tó yẹ kó ké ṣó yẹ kó dúró dọjọ́ tí mo kọ́kọ́ ké. Tí mo kọ́kọ́ ké lọ́jọ́ tí mo délé ayé o. Mo forí fana.